ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o lórí ọ̀rọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tó dé sí orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń bẹ̀rù nípa pé kí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà kẹ́ mọ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ṣàlàyé látàrí ìgbésẹ̀ tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tán wá gbé lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́ ẹ̀yin èèyàn ẹ̀sìn yẹn lé ní àkójọpọ̀ náà ní lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tọ́ ẹ̀yin èèyàn wa ṣé ẹ gbàgbé ìdìtẹ̀gbàjọba tó wáyé ní ọdún 2025 tó gborí ẹ̀rọ ayélujára kankan tẹ́ni tí làwọn ọmọ ológun kan kóra wọn jọ o tẹ́ni fẹ́ dìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin èèyàn ṣé ẹ gbàgbé ẹ súnmọ́ bí o kí ló tó wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àṣírí mi tó ti tú jáde àṣé àfáà kan òun náà mọ̀ nípa ìdìtẹ̀gbàjọba lórí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. tọ́ ẹ̀yin èèyàn kí wá ló ṣẹlẹ̀ sáàfáà gangan àṣẹ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ń ti ṣẹlẹ̀ náà ti lọ gbé àfáà sí àtìmọ́lé ẹ̀yin èèyàn ẹ wá mọ̀ tó ṣẹlẹ̀ àwọn tó wá jẹ́ agbẹjọ́rò àfáà náà bá tó wá gbalé ẹjọ́ lọ lónìí o látàrí àfáà tí wọ́n gbé sí àtìmọ́lé látìgbà tí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba tó ti wáyé làwọn agbẹjọ́rò àáfàá bá tẹnu bọ̀rọ̀ wọ́n ní àáfàá yìí kò mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbàjọba yìí torí látìgbà tán ló ti ṣẹlẹ̀ àwọn DSS wọ́n ní kò jẹ́ kí àáfàá kódà kó fojú gan ní fámìlì rẹ̀ ẹ̀yin èèyàn bó lọ̀rọ̀ yìí gan ṣe kan àáfàá àti rí pé irú ẹ̀sùn wo ṣe ẹ̀ náà fi kan àáfàá gangan àti pé àáfàá tá à ń sọ yìí kí lorúkọ àáfàá ẹ̀yin èèyàn ẹ̀ súnmọ́ bíi ẹ jẹ́ ń sáré yànnà náà létí gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yin èèyàn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé mo kí n pé ẹ káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yin náà ẹ tẹ subscribe button yín kẹ́ lè mọ̀ jàǹfààní bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì lóòrèkóòrè. tọ́ ẹ̀yin èèyàn wa ẹ má wàá gbàgbé pé àdéhùn wa tá a ṣe lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ni pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mo wá sí etí ìgbọ́yín tẹ́yin náà tẹ́ mọ̀ fi ju ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ ẹ wo ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká tẹnu bọ̀rọ̀ ẹ má jẹ́ ń dènà pẹ́nu lórí fọ́nrán tí mo mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. tọ́ ọ̀rọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n wọlé sórílẹ̀-èdè Nàìjíríà láti bá orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò tí ń da gbogbo àwọn èèyàn láàmú tí wọn ò jẹ́ kí orílẹ̀-èdè ó nífọ̀kànbalẹ̀ ẹ tó wá gbọ́n tí wọ́n sọ o pàápàá jùlọ ní táwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ nípa àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà kí ni àwọn èèyàn yìí sọ ẹ súnmọ́ bíi wọ́n yànnà náà ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. now ẹ̀yin èèyàn ṣé ẹ gbàgbé níjọ́ kínní àná tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Donald Trump tó ń pariwo pé kíjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kán lọ wá àtúnṣe sí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò èsì òkọ̀kún ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tẹ́ sọ pé ìgbà àwọn ò fẹ́ ààrẹ Donald Trump lórílẹ̀‐èdè Nàìjíríà pé torí pé ibi tán bá wọ̀ bíi kán gba gbogbo rìsọ́ọ̀sì ibẹ̀ kán ba bẹ̀ jẹ́ tẹ́sán dárúkọ oríṣiríṣi ibi tí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí àwọn ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà tẹ́ ti lọ sọ̀pọ́tì wọn tó jẹ́ pé ntí àwọn orílẹ̀‐èdè náà tẹ́ sì faragbá kódà tẹ́ sọ pé wọn ò báláǹsì dòní oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ń sọ nípa ààrẹ Donald Trump ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bíi àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọmọ ogun orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti yànnàná ọ̀rọ̀ látàrí ohun tí àwọn ọmọ orílẹ̀‐èdè Amẹ́ríkà tẹ́ wá sí lórílẹ̀‐èdè Nàìjíríà láti jìjàgbara pàápàá jùlọ láti ṣẹ́gun àwọn ẹṣin òkọ́kọ́ afẹ̀míṣòfò tí ń yọ orílẹ̀‐èdè Nàìjíríà lẹ́nu. now àwọn defence headquarter tó wà ní ìlú Àbújá wọ́n kéde o wípé bá a bá ní tanra wa jẹ àwọn ọmọ ogun orílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ti wà ní orílẹ̀‐èdè Nàìjíríà báyìí nàbà tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní sẹ́ wá rí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n dé sí orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n ní kódà wọ́n dé pẹ̀lú àwọn irinṣẹ́ tó yanrantí wọ́n wá ní sẹ́ wá ráwọn ọmọ ológun tí wọ́n wá yìí wọ́n ní wọn ò déédéé wá o ipe ààrẹ àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí ìkwẹ́sì fún lọ́wọ́ Amẹ́ríkà pé àwọn nídìí àwọn èèyàn yìí láti wá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tí ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu wọ́n ní ìyẹn nìkan tó wá kọ́ ọ pàápàá jùlọ láti tírèènì àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà
bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Wọ́n ní ṣe wá rí pé ọ̀rọ̀ ológun dé yìí ó ti kọjá pé àákàn ń gbébọn àákàn ń yìnbọn ẹni àwọn wípé ó ní àwọn system àwọn action tó yẹ káwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà káwọn gan mọ̀ ẹ́ nítorí ẹ̀ níjọba orílẹ̀-èdè Nàìjíríà náà fi request fún lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà pé a nídìí àwọn ọmọ ológun yìí láti wá tírẹ́nì àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ṣe lè ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wà ní fọ̀kànbalẹ̀ gbogbo ó mọ̀ lọ ní ìrọ̀rùn. Wọ́n ní pàápàá jùlọ àìmọye àwọn irinṣẹ́ ńláńlá tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ń lò pé wọ́n lè train àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà technically. Ìyẹn alákọ̀ọ́kọ́. Èkejì, intelligence sharing. Wọ́n ní wọ́n tó kọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ṣe lè detect àwọn terrorists tó jẹ́ pé tí wọ́n kàn déédéé wọ̀lú tí wọ́n á máa disguise bí ẹ pé wọn ò kì í ṣe terrorists. Ẹni gbogbo ẹ̀ ni wọ́n kọ́ wọn. Tá ẹ̀ bá sì gbàgbé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Kwara ń jóni tẹ́ni ara àwọn afẹ̀míṣòfò eṣin òkọ́kù yìí wọ́n ní ló wọ àárín ìgboro tó ń disguise bíi bẹ́gà tó dẹ́jẹ́ pé ara àwọn afẹ̀míṣòfò yìí ni. Wọ́n ní irú nǹkan báyìí ni gbogbo ẹ̀ ni wọ́n kọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà láti lè ṣe ìgbésẹ̀ tó tọ́ fúrú àwọn èèyàn bẹ́ẹ̀. Pàápàá jùlọ pé láti detect pé eléyìí terrorist ni. Wọ́n ní tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́ wá ṣe tí àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ń request fún ni. Wọ́n ní pàápàá jùlọ wọ́n ní training tó yanrantí láti jẹ́ pé gbógun bá ṣe ń bọ̀ gan ọkàn àwọn aráàlú wọ́n balẹ̀ pé àwọn ọmọ ológun wà síbẹ̀. Wọ́n ní di bá a ṣe ń sọ̀rọ̀ pé joint training kan máa wà pẹ̀lú àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tó àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n wá níṣẹ́ rí abẹ́ ìṣàkóso yìí wípé abẹ́ ìjọba ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà ni gbogbo ẹ̀ máa wà. Wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n dẹ̀ máa monitor wọn closely. Wọ́n wá ní ṣẹ́wárí agreement tó wà láàrin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti Amẹ́ríkà. Wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé Nuru Nubadu ó ń lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà pé àwọn ta Amẹ́ríkà àwọn náà ń wá sórílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé agreement tí wọ́n wọ̀ kán tó fẹnu ọ̀rọ̀ kò látàrí ìgbésẹ̀ kó tó di pé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n bá tó tẹ̀síwájú nínú àlàyé wọn wọ́n ní ṣẹ́wárí àwọn ọmọ ológun Amẹ́ríkà tí wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà wípé pàtàkì ìdí tí wọ́n fi wá ni pé kì í ṣe pé wọ́n fẹ́ wá bá orílẹ̀-èdè Nàìjíríà jagun wípé ìtẹ́fẹ́ ṣe ni pé bí wọ́n ṣe lè kọjú ìjà tó jẹ́ pé bí wọ́n ṣe train wọn bí wọ́n ṣe handle àwọn afẹ̀míṣòfò tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu. Pàápàá jùlọ wọ́n ní wọ́n kó àwọn oríṣiríṣi irinṣẹ́ wọlé báyá tí wọ́n fi kọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe lè mọ handle ẹ̀. Ẹni tó wá jẹ́ Director Defence Information ìyẹn Major General ìyẹn Samala Uba òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí tó yànnà náà lẹ́kùnrẹ́rẹ́ látàrí tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tán wá ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ ẹ̀ máa gbọ́ o, Mr. Uba said the US personnel and associated equipment had arrived at the Bauchi airfield as part of a structured bilateral defence engagement. Tọ́ ẹ̀yin èèyàn wa sọ ti wá yé yín báyìí wípé torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ pé ààrẹ Tinubu pé ṣe ní fẹ́ fa orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn lé orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́wọ́ pé ibi táwọn Amẹ́ríkà bá sì wọ̀ ìpín máa ń sọ bẹ̀ dáwóró ni o. Wọ́n ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Ó ní tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́ wá ṣe pàápàá jùlọ tẹ́ wá kọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní so káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan lọ fọkànbalẹ̀ pé kò séwu lóko àfi gìrìgìrì àparò pàápàá jùlọ látàrí àwọn eṣin òkọ́kú tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu. Wọ́n bá tó tẹ̀síwájú nínú àlàyé wọn pé ẹ lọ fọkànbalẹ̀ látàrí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà ìpè dúdùn báyìí lọ́sàn-án ó so. Wọ́n ní pàápàá jùlọ ẹ̀yin orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ fọkànbalẹ̀ ìpè ayére kí gbogbo ẹ̀ kó lè dáa kí gbogbo ẹ̀ kó wà ní ìrọ̀rùn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni làwọn náà ń sá. Ọ̀gá ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń kọ́dínéètì àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ó ṣàlàyé o. Ó ní kò sí nǹkan kan tí àwọn fẹ́ wá mú ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kódà àwọn ò ní interest láti dá ministry base kan sílẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà rárá. Even West Africa wọ́n wá níṣẹ́ wá rí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó ń gbalẹ̀ ranran lórílẹ̀-èdè Nàìjíríà wípé ń làwọn fẹ́ bá ń wá àtúnṣe sí tó fi jẹ́ pé wọn ò ní lè mọ iye orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu. Pàápàá jùlọ tí ọkàn àwọn èèyàn ó fi balẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi lè fẹ̀dọ̀ lórí òróòro. Abẹ́ rò pé ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ẹrù bó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.
ọ̀rọ̀ tó ti ń jà rìnrìn láti ọ̀rọ̀ bí 20 ọdún ń làwọn èèyàn yìí náà ti wà tẹ́tí ń ṣiṣẹ́ láabi wọn ń là Liu Gumel nínú ẹ̀ fi dùn látó fi lọ́wọ́ sí pé kẹ́ ń kó àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà wá kẹ́ tètè bá wọn ṣẹ́gun kínní kó tó di ẹ̀ka àrókò tó jẹ́ pé ipa ò ní lè ka wọn mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. now àlàyé tí iléeṣẹ́ ológun tí wọ́n ṣe nìyẹn tí wọ́n yànnàná látàrí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́ wá sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kì í ṣe pé àwọn fẹ́ kán wá kó orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fẹ́ wá kó wọn lógun ipe wọ́n kàn fẹ́ kó àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé bí wọ́n ṣe lè ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi wà ní ìfọ̀kànbalẹ̀ ipe ǹtẹ̀ wá ṣe nìyẹn pé wọ́n ní so káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan lọ fọkànbalẹ̀ pé kò séwu lóko àfi gìrìgìrì àparò wọ́n ní ṣùgbọ́n wọ́n ní interest láti ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà láàmú. ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Adamson ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ológun Amẹ́ríkà ní Áfíríkà ló bá tó tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣe rí àwọn orílẹ̀-èdè Burkina Faso tẹ́ ń wò jẹ́ pé they are making success torí pé àwọn share intelligent pẹ̀lú wọn. ó sọ̀rọ̀ oríṣiríṣi orílẹ̀-èdè táwọn ti lọ ràn lọ́wọ́ ó sọ̀rọ̀ Somalia oríṣiríṣi lẹ́kùnrẹ́rẹ́ kódà ìdùnnú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni pé kẹ́sì ẹ̀ bá wa ṣẹ́gun àwọn ẹṣin òkòkò afẹ̀míṣòfò tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu pàápàá jùlọ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà kódà àwọn gan wọ́n gbìyànjú wọ́n ṣe bẹbẹ lánàá wọ́n mú kan balẹ̀ nínú àwọn ọ̀gá àwọn afẹ̀míṣòfò tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu. tọ́ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ẹ ti káyà òkè látàrí pé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kẹ́ ẹ fọkàn balẹ̀ wípé eré kó lè dáa kí ìlú lè tùbà kó lè tùṣẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan lè ní fọkàn balẹ̀ pé pàápàá jùlọ láti bá wọn ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò tó ń yọ orílẹ̀-èdè wa lẹ́nu pé kò séwu lóko àfi gìrìgìrì àparò kẹ́ ẹ lọ fọkàn yẹn balẹ̀. tọ́ ìyẹn ìkíní ọ̀rọ̀ àfà látàrí àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba kódà àfà ńlá ni o tó gbajúgbajà ẹ̀yẹ èèyàn wọ́n gbé débẹ̀ olórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà náà ni ẹ má gbàgbé àdéhùn wa tá a bá ń dání pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí ọlọ́kan òjọ̀kan tá à ní jẹ́ kí tí yín ó di sí lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ́tọ̀ bá ìkànnì pàdé ẹ̀yin náà ẹ tẹ subscribe button yín lórí ìkànnì wa kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè akí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì pàdé àìpín pé ẹ káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ jẹ́ ká tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn ìdìtẹ̀gbàjọba ohun tó ṣẹlẹ̀ tó kan Ṣèyíkì ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ẹbí Ṣèyíkì sọ wọ́n ní ohun tó jẹ́ kí ọ̀rọ̀ yóò kan Ṣèyíkì ni pé lára àwọn tó fẹ́ dìtẹ̀gbàjọba tó súnmọ́ Ṣèyíkì wọ́n ní ara àwọn èèyàn yìí ló ṣe transfer 2 million sí àkáǹtì Ṣèyíkì ní tó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó kan Ṣèyíkì náà gbagbagbárè látàrí ìgbà tí wọ́n ń gbá research lórí ọ̀rọ̀ àwọn tó fẹ́ dìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní tó fà á nìyẹn o tí Ṣèyíkì fi wà ní àhámọ́ wọ́n ní láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní Ṣèyíkì náà ti fi Ṣèyíkì sí àhámọ́. náà ilé ẹjọ́ tí àwọn agbẹjọ́rò Ṣèyíkì tí wọ́n gbé ẹjọ́ yẹn lọ tọ́ kí ṣe lórúkọ Ṣèyíkì ń. náà Ṣèyíkì tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà pé orúkọ ẹ̀ ní Ṣèyíkì Sanni Abdulkadiri Zaria ó ní orúkọ tí wọ́n pe Ṣèyíkì ọ̀hún. wọ́n ní kódà àti December ni wọ́n ti mú Ṣèyíkì ọ̀hún tó sì ti wà látìmọ́lé ohun tí àwọn ẹbí Ṣèyíkì wá tẹnumọ́ ni pé ẹnìkan tó wà nínú àwọn tó fẹ́ dìtẹ̀gbàjọba tó ṣe transfer sí àkáǹtì Ṣèyíkì òun ló di yánkanyánrin tí wọ́n fi gbé Ṣèyíkì náà sí àtìmọ́lé látàrí pé wọ́n lòun náà mọ̀ nípa àwọn tó fẹ́ dìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ṣùgbọ́n ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n gbé Ṣèyíkì wá sílé ẹjọ́ ní ọ̀sẹ̀ méjì tó kọjá lọ́hùn ṣùgbọ́n wọ́n kọ̀ láti gbé Ṣèyíkì wá sí ilé ẹjọ́ lóṣù kejì ọdún tá a wà ìyẹn lọ́jọ́ kìíní lóṣù kejì ọdún tá a wà ṣùgbọ́n àwọn DIA wọ́n kọ̀ jálẹ̀ wọn ò gbé Ṣèyíkì wá sílé ẹjọ́ ṣùgbọ́n lẹ́ni bí a ṣe ń sọ̀rọ̀ yìí ilé ẹjọ́ ti wá pa láṣẹ pé dandan wọ́n gbọ́dọ̀ gbé Ṣèyíkì wá sí ilé ẹjọ́ wọ́n ní wọn ò kàn lè dá Ṣèyíkì wọn ò kàn lè dá dúró síbẹ̀ yẹn ẹ̀yin èèyàn sọ̀rọ̀ tó ti mọ bábò mí ìyọba ẹ̀ tọ́ wọ́n ní àwọn ògbóǹtarìgì agbẹjọ́rò tí Ṣèyíkì kó jọ wọ́n láriwo tí Ṣèyíkì ń pa láhàámọ́ ni pé kọ́dàkùn kẹ́ gbà wọn o kẹ́sà yọ̀ ń kú ònú ewu o wọ́n ní wọ́n ti wá fún wọn ní ọjọ́ míì nípa ọ̀rọ̀ Ṣèyíkì ìyẹn 18 of February pé wọ́n gbọ́dọ̀ gbé Ṣèyíkì wá sílé ẹjọ́ ṣùgbọ́n àwọn àjọ DIA àwọn ìyẹn ní irọ́ o pé wọn ò lè gbé wá sílé ẹjọ́ ṣùgbọ́n àwọn àjọ DIA àwọn Defence Intelligence Agency àwọn ìyẹn ní irọ́
tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé nípa ọ̀rọ̀ tá a mú wá sí orí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà yìí bó o lẹ̀yin náà ṣe rí sí kí ni èròǹgbà yín látàrí ọ̀rọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀rọ̀ Ṣèyíkì tó wà láhàámọ́ ẹ jẹ́ ká wá gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ibi tá a fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àtọ̀mọ́ mu wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ má gbàgbé àdéhùn àlàmúṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wá sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o àní bọ́wọ́ sọ́wọ́ agbénipa ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.